Olódùmarè ọba ọ̀run ìbà rẹ, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Àbájáde ilé ẹjọ́ lánàá nílùú Ìlọrin nípa ọ̀rọ̀ TaniOlorun. Torí pé nígbà tí wọ́n tí wọ́n parí lánàá, àbájáde ọ̀rọ̀ tí wọ́n sọ, tí wọ́n ní kí TaniOlorun ó ṣe, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ń ṣe wọ́n ní ààhin, ní ń ṣe wọ́n lè mọ̀, ní àwò pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, tí wọ́n ní kí TaniOlorun pé gbogbo ilé àwọn àáfàá tí ọ̀rọ̀ ní ṣe pẹ̀lú wọn pé yóò wá máa kiri ilé wọn ní ìkọ̀ọ̀kan láti máa lọ rèé bẹ̀ wọ́n. Kí ló dé? Mo nímọ̀ràn sí. Àkọ́kọ́, mo fẹ́ rán wa létí pé bá a bá fẹ́ gbẹ́ kòtò ọ̀tá, ẹ má mọ̀ jẹ́ agbẹ́jìn. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ̀rọ̀ pé kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ tọ́rọ̀ ó rè bá lẹ́sẹ̀. Bẹ́lẹ̀ bá já kọ̀kọ́ nínú pé lágbájá báyìí la fẹ́ ṣe, èmi gbà wá nímọ̀ràn ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Nítorí pé gbogbo ń tá a bá gbé ní ṣe, ìtàn ni gbogbo ẹ̀ náà ni ó dà lọ́la. Ẹ jẹ́ á rántí àwọn tí wọ́n pilẹ̀ ọ̀rọ̀, tí wọ́n ń gbé lọ́tùn, tí wọ́n ń gbé lósì. Ọ̀pọ̀lọpọ̀ ni human feeling tí ń bẹ nínú wọn ńlọ jẹ́ pé ó ti ń rẹ̀ wọ́n sára. Àwa kan sì ń gbé ọ̀rọ̀ yìí bí ìgbà tó jẹ́ pé Ọlọ́run ni wá. A mà dúpẹ́ tọ́lọ́run ọmọ dàbí ẹ̀dá, tẹ́dá ọmọ dàbí Ọlọ́run o. Ìgbà tí TaniOlorun bẹ́ẹ̀ wọ́n ní ọyá o, àwọn kan ní ó wá bẹ̀bẹ̀ o, pàápàá jùlọ irú àwa evangelist ní ó wá bẹ̀ wá nílùú Ìlọrin, oní òsè kínní kan, oní òsọ̀tún kan ṣe nǹkan kankan. A ní ìgbà tí èèyàn tọ́sẹ̀ ti ń bẹ níbẹ̀, tí ń bẹ nínú ìlú Ìlọrin, ẹni tọ́sẹ̀ tóun fúnra lára rẹ̀ kọ̀ wá bẹ̀rẹ̀, á sì wá máa bá a bẹ̀bẹ̀. Nígbà tó jẹ́ pẹ́ni tó ní nǹkan kò tí ì sọ̀rọ̀ ẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ bá máa bí ayé o, wọ́n forí jì mí o. Ní tá a sọ nígbà náà ni pé rárá, bẹ́ẹ̀ kọ́. Nígbà tí TaniOlorun sì jáde, àwọn tí wọ́n bá bẹ̀bẹ̀ ńgbà náà o, bó ti yẹ pé bẹ́ẹ̀ ò ṣe nǹkan kan o, kò sì sẹ́tẹ̀bẹ̀ ṣe o. Torí ẹ̀bẹ̀ tí wọ́n plus ẹ̀bẹ̀ TaniOlorun tá a bá ní apá méjèèjì, wọ́n yẹ kó ti jẹ́bẹ̀ odidi, ẹ̀bẹ̀ odidi. Àwa tí ní àjò ń bẹ lọ́wọ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn èèyàn wọ́n kàn máa ronú bí ìgbọ̀ jẹ́ pé yẹ ẹ̀bẹ̀ ní ń jẹ wá, pé ẹ sáàjì á máa bẹ̀ wọ́n. Ẹ bẹ̀ fún ẹbọ kànràn káyé olúfẹ̀ kó lè bá àtùbà, kó lè bá àgún. Ọ̀rọ̀ tí TaniOlorun tó sọ nígbà tó jáde tó bẹ̀bẹ̀, àwọn tí wọ́n ní ọ̀rọ̀, àwọn tí wọ́n sọ ọ̀rọ̀, àwọn tó jẹ́ pé àwọn gangan lẹ́nì tó ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ sínú ayé, wọ́n ní wọ́n lọ́rọ̀ yìí, wọ́n ní kò rí bẹ́ẹ̀ mọ́. TaniOlorun wá tún sọ̀rọ̀, ó ní nígbà tí àwọn tí wọ́n sọ̀rọ̀ tóun lọ replay fídíò wọn tí wọ́n ti sọ pé àwọn ò sọ̀rọ̀, ó ní kí wá ní tóun sọ pé òótọ́ lọ̀rọ̀ yẹn. Ó ní tó wọ́n bá ní kó wá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀, ó ní kò sí nǹkan kan tó burú bẹ́ẹ̀, ó wá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ mọ̀nàkàì. Ó sì jáde, ó sì ṣe ọbẹ̀ ṣàkọ̀tún, ọbẹ̀ ṣàkòsì, ọbẹ̀ níwájú, ọbẹ̀ ní ẹ̀yìn, gbogbo yín pátá lọ́bẹ̀ o. Ó ní ẹ forí jì mí. Àmọ́ àwọn tí wọ́n tó kọ̀ tí fídíò yẹn tí wọ́n tó ń play rẹ̀ kájọ sọ pé ó ti bẹ̀bẹ̀ o. Ẹ tún níyẹn ò tún ṣiṣẹ́ mọ́, pé n tí ó tún ṣe ni pé yóò wá máa tún lọ sínú ilé ẹnì kọ̀ọ̀kan láti máa lọ rèé bẹ̀ wọ́n. Ọ̀rọ̀ yìí ẹ fẹ́ jẹ́ kó yí a mọ́. Sófin ilé ẹjọ́ náà ló ní kó máa lọ rèé ṣèyún. Tó bá jẹ́ pófin ilé ẹjọ́ ló bá ní kó ṣe, òfin ilé ẹjọ́ náà ló ní ọmọ lọ kiri ilé ẹnì kọ̀ọ̀kan ká. A jẹ́ pé ẹni tó bá délẹ̀ tí ọ̀bá bá ẹnu kó tún padà débẹ̀ ni. Tó bá jẹ́ pé mi nírú ẹni tí wọ́n ní kí wọ́n wá bẹ̀bẹ̀ yín mọ̀ sáńlé ni, màá mọ̀ sáńlé tó yẹ pé ńjọ́ bá wù mí, iná nìkírú ẹni bẹ́ẹ̀ wá rí mi. Ẹ má jẹ́ ká yóò rí wa bí aláṣejù. Ẹ má jẹ́ kí wọ́n rí wa bí ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu là ń sọ kọ̀dọ̀ kan wa.
ẹ má jẹ́ káyé orí wa nírí pé àìsàn onígbàgbọ́ òdodo níbi tọ́rọ̀ dé yìí ó tó àpérò tó yẹ kí gbogbo àwọn àgbààgbà nílànà mùsùlùmí náà kan ní òpérò ní àjò ṣé kí ni ìsọ yẹ kó rí bẹ́ẹ̀ bọ́ bá jẹ́ pé ẹ̀yin ni bó ni ó rí lára ṣùgbọ́n mọ̀nà tí mo fẹ́ gbà lórí ìrìnàjò torí pé nígbà tí ta ló ń jáde gbogbo ń tẹ́ ẹni kó ṣe ló ṣe ẹ tún ní kí lọ́ọ̀yà rẹ̀ wọ́n ní kí lọ́ọ̀yà rẹ̀ kọ́ lọ rẹ̀ make apology nínú ìwé kó tún kọ́ ṣé lọ́ọ̀yà ló tún ṣẹ̀bí wọ́n ní kó tún lọ republish ẹnu àwọn ìwé ìròyìn wa so a jẹ́ pé gbogbo ẹ̀bẹ̀ eléyìí tí olóbì tó bẹ̀ on his behalf nípa ọ̀rọ̀ TaniOlorun a jẹ́ pé kò nítumọ̀ kankan èyí tó bi rẹ̀ bẹ̀ a jẹ́ pé kò ṣe sóore kankan kódà gbogbo eléyìí tí gbogbo ayé tún ń bẹ gbogbo yín pátá tí ń bẹ àjọ mùsùlùmí tí ń bẹ àwọn tọ́rọ̀ kàn a jẹ́ pé ọ̀rọ̀ yẹn ò ṣe só kankan ẹlòmíràn sọ ṣebí ńgbà tí ń bẹ̀bẹ̀ ọ̀hún ẹbẹ́yìn náà lẹ́ ń dẹ̀bẹ̀ nù èmi ni mo sanwó olóbì with evidence iṣẹ́ tó lóbì ń ṣe èmi ni mo sanwó ẹ̀ èmi tí mo sanwó olóbì rèé èmi ni mo gba olóbì èmi ni mo bólóbì sọ̀rọ̀ so bólóbì bá bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ TaniOlorun adéfá náà ní ń bẹ̀bẹ̀ òun bó tiẹ̀ jẹ́ pé tọ̀ igi mú alágbàṣe ńlọ ga ju tolóko lọ iṣẹ́ tí mo rán olóbì kọ́ lolóbì ṣe ìgbà olóbì sì ṣiṣẹ́ tó sọ pé òun o ìrìn àjò báyìí ló lè tán ìrìn àjò tá a sọ fún gbà náà pé mọ́sẹ̀ yìí mo ṣọra kẹ́ẹ̀bẹ̀ pé ọba pé yẹn lọ ṣe olóbì bẹ̀bẹ̀ ìyá TaniOlorun bẹ̀bẹ̀ àǹtí ẹ̀ bẹ̀bẹ̀ ọmọ ìyá ẹ̀ bẹ̀bẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nú ayé tún bẹ̀bẹ̀ TaniOlorun náà wá tún jáde fúnra láàrẹ̀ ó wá tún tender apology pé ẹ má bínú ẹ tún lẹ́bẹ̀ yìí ò ṣiṣẹ́ pé yóò wá máa kiri lé àwọn àáfàá ní ìkọ̀ọ̀kan tí bá wá ti ń kiri ilé wọn ní ìkọ̀ọ̀kan wọn ẹ̀yin wá lẹ́ẹ̀mọ rìkọ́ọ̀dù tí bá ń sọ ẹ̀yin lẹ́ẹ̀mọ post ẹ̀ TaniOlorun ní rìkọ́ọ̀dù ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run sófin náà lèyìn bọ́ bá jẹ́ pófin lọ́ba sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ́ bá jẹ́ pófin ọ̀bá sọ ẹ má jà hùwà bí Ọlọ́run ẹ má jà hùwà bí Olódùmarè kò séèyàn tí ní àjò yẹn tí ó mo jẹ́rìí oníṣẹ̀ṣe lè ṣe tó bá wọn táfi sọ pé ẹ fílẹ̀ oníṣẹ̀ṣe ò lè ṣe tó bá wọn ṣé máa lè sùn sá gbogbo tí ń ṣe lákòókò yín jẹ́ kó yá pé kì í ṣe oṣó nìkan nìkà kì í ṣe àjẹ́ nìkan lèké abínú ẹni aroníká afúngunmọ́ni abatẹnijẹ́ arojọ́mọ́ni lẹ́sẹ̀ wọ́n burú wọn ju tó só ayé lọ. èyí tí mo fẹ́ sọ lórí ẹ̀ mi ò ní kí TaniOlorun kọ́ máa lọ rí bẹ àwọn àáfàá o kọ́ lọ bẹ̀ wọ́n ọ̀nà ìmọ̀ràn tí mo wá mú wá tí mo fi ń ṣètò yìí ni pé gbogbo ohun tí ń jẹ́ àáfàá nì bóyá lé emir ni gbogbo wọn ti pàdé tàbí conference hall kan lètò kan ti wáyé wọ́n wá sọ pé lágbájá yá o wá bẹ̀ wá lójú wa kọ́ bẹ̀ gbogbo wọn lójú wọn ṣùgbọ́n pé yóò mọ kiri ilé ẹnì kọ̀ọ̀kan láì jẹ́ pé relé àná láì jẹ́ pé fẹ́ mọ yín it's an offence kéèyàn lọ sílé èèyàn sẹ́ni kéèyàn sọ pé lágbájá fẹ́ wá sílé mi iPhone mi sọnù ni Samsung mi rí mọ́ kò sí tí ò lè tibẹ̀ jáde ó lóore nú ó sì tún lálébù kódà lébù bẹ̀ lọ́pọ̀ ju àìmọye èèyàn tó jẹ́ pé ń gbá bí ọ̀gá ṣiṣẹ́ ọ̀gá ọ̀mọ́lé ọmọọṣẹ́ rẹ̀ tó fi rìtáyà ṣèjọba máa mọ́lé ẹni ọfà àdírẹ́sì lé òfìlẹ̀ nu
àìmọye ọmọ sẹ́tì ọmọlé ọ̀gá. àìmọye àkíyèsí ọmọlé complainant tó jẹ́ pé wọ́n sì yanjú ọ̀rọ̀ oníkálukú sì jọ ń bẹ nínú ayé tọ́lọ́run ọba ò sì ní ká jọṣepọ̀ wọn kó bàjẹ́. à ń hùwà bí ẹni pé àwọn kan ní ń fún wa lówó tí wọ́n fi ń sponsor wa. ẹ̀ ń hùwà bí ìgbà tó jẹ́ pé èèyàn fẹ́ lè dánúrò àwọn kan ní ń sọ fún yàn pé lágbájá nǹkan báyìí ní kẹ́ ṣe. ẹ wọ́n tí wọ́n bí bàbá òkúta gidi náà wọ́n ní ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí foríjì ta lọ́lọ́run. bàbá òkúta gidi sọ pé ọwọ́ lọ́ọ̀yà ìlẹ́jọ́ wà kò sí lọ́wọ́ àwọn. bẹ́ẹ̀ tí ń tẹ̀yìn sọ ni pé bẹ́ẹ̀ bá ti foríjì ó ti tán ṣé ẹ̀ foríjì mọ́ ni bẹ́ẹ̀ bá foríjì ẹ jẹ́ àmọ́ ká nílé ẹjọ́ gangan ní ẹ bá tiẹ̀ wá gbọ́rọ̀ tó yẹ pé wọ́n tiẹ̀ wá rojọ́ tí wọ́n tiẹ̀ wá fáìní ẹ̀ pé lágbájá iye tó o ṣe gangan afẹ́ fáìní ẹ báyìí ilé ẹjọ́ ọ̀dọ̀ ọlẹ́jọ́ ìrìn àjò báyìí bí wọ́n bá fi sátìmọ́lé náà bí ó ṣe ti fẹ́ pé náà nù bẹ́yàn dógún ọdún yóò padà kọ́lá ọ̀nà tó ń kálukú ọgbà fi kẹ́kọ̀ọ́ tí ń jáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ò débẹ̀ rí ṣùgbọ́n ìgbé ayé tẹ́lòmíì gbé ojú kọ́ bẹ́nu ẹ̀wọ̀n lọ àmọ́ ẹ̀dá tọ́lọ̀ mọ́ fi pamọ́ tọ́jọ́ bí òfin rí kọjá ikú tó bá yọ pa ni tó bá sí fìlà ẹ̀pọ̀ yẹ kéèyàn máa dúpẹ́ ni kọ̀sẹ́ńtọ́ bẹ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n kọ̀sẹ́ńtì ò lè dé bá àbí a ti rí ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè tó padà láǹdì síbẹ̀ ṣé kò ságbára mọ́ ni ń bẹ́nu àkọọ́lẹ̀ àti kádàrá pé yóò sùn bẹ̀ ni ń ti bẹ́nu àkọọ́lẹ̀ pé yóò sùn bẹ̀ aláàrẹ orílẹ̀-èdè wọ́n tì mọ́lé olórí ilé ìgbìmọ̀ asòfin ó sùn àtìlémọ́lé ẹni tó dọ́gba ọlọ́pàá ọ̀gá amòfin ó sùn àtìmọ́lé àtìmọ́lé làtìmọ́lé jẹ́ àtẹni ó fàdíya àtẹni ó kówó jẹ àtẹni ó lu jìbìtì àtẹni ó múyàn lórí ìbanilórúkọ jẹ́ bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba ti bà ló kọjẹ́ láyé Ifá ní bí gbogbo ilé ayé bí bá ń ba ní jẹ́ borí ibà bẹ́ẹ̀ níbi ọba padà lẹ́yìn ẹni irọ́ lásán ni àbí tí ń sọ nípa yín sóòótọ́ ni. wọ́n mọ̀ ní oníjàgídíjàgan pé onímọ̀ lè mọ̀ ní sóòótọ́ ni ìmọ̀ ń hàn bẹ́ẹ̀ ìmọ̀ ń jọgá tí ọjọ́ gàté ìmọ̀ ń fẹsẹ̀ méjèèjì tiro. ẹ jẹ́ kí sẹ́mínà wáyé kó wáyé káwọn ọ̀jọ̀gbọ́n àáfàá kí wọ́n jókòó kí TaniOlorun kọ́ lọ síbẹ̀ kọ́ lọ rèé bẹ̀ wọ́n. ẹ̀yin àáfàá ẹ foríjì mi bẹ́ẹ̀ ṣe fẹ́ kí TaniOlorun lọ bẹ̀ wọ́n. torí pé bàbá ní kọ́ má bẹ̀bẹ̀ yọ́ ọmọ dàbí ẹni pé ṣẹ̀ṣẹ̀ ni ọ̀gbà àláfíà láàyè ọ̀rọ̀ àláfíà là ń sọ yìí TaniOlorun ọbẹ̀. torí pé bàbá kan ọ̀jọ̀gbọ́n kan sọ̀rọ̀ wọ́n ní TaniOlorun wọ́n ní bẹ̀ ṣùgbọ́n bọ́ bá bẹ̀ mọ́ bẹ̀bẹ̀ lọ́nà tó fi jẹ́ pé yọ́ màá lè bùbá o àbí ṣé dandan ni kọ́ lálébù nú ni ṣé dandan ni kọ́ lálébù nú bá a bá fa gbùrù náà yọ padà láti fagbó bá a bá sọ pé bá a ní ká máa ṣe a jẹ́ pé àwọn tẹ́ ẹ ti forí dì náà àwọn tí wọ́n jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ sáànù ní padà jáde sáànù ní padà wá nígbà tákòókò ẹjọ́ bá kà wọ́n náà ẹlẹ́forí jìyàn ẹ̀tún ní òdekùn ẹ̀tún ní òdenú. ohun tí bá ń dùn wá ní ẹjẹ́ á sọ ohun tí bá ń dùn wá ní ẹjẹ́ á sọ kálẹ̀ bá wo tàwọn tí ò bẹ̀bẹ̀ ni ẹ ní fi TaniOlorun náà lẹ́ẹ̀dì sí torí mo tiẹ̀ wá ronú pé kí ló lè ṣẹlẹ̀ mọ́lábí iṣẹ́ tí wọ́n tún ń gẹ́lẹ́ ní ọjọ́ mẹ́ta ẹni tí bàbá wo Ifáṣèyí ṣe tí wọ́n ní kánnakánná na mẹ́ga ìjà ń bọ̀
torí pé bóní kálukú ibi tó gbédèdé ọ̀tọ̀ọ̀tọ̀ ni òye rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí Yorùbá ọ̀gbẹ́ ìyá arábù náà ọ̀gbọ́ èèbó náà ọ̀gbọ́ ọ̀gbẹ́dẹ̀ wo ló fi yanjú ara rẹ̀ wájú Ọlọ́run iṣẹ́ pọ̀ tá a fẹ́ ṣe nú ayé tí wíwé dáǹsẹ́ lọ. àbí àwọn ẹlòmíà sọ̀rọ̀ wọn ní ṣé mọ́tò ló yẹ kára fún ni sàárè ló yẹ àgbẹ̀ sàárè ló yẹ àgbẹ̀ a ní gbogbo orí tọ́lọ́run bá ti sọ pé ó ti yan ìrìn àjò kan ń bẹnu àyànmọ́ ẹ̀ pé bí ó ṣe lónu kò ṣeé dọ́gbọ́n sí Ọlọ́run tó pe tiẹ̀ yíyà ló tún péré fún ló tún ní kiri ó dé èmi tí ń jìyà ṣe mọ̀rarú ẹ̀ ni ṣe mọ̀rarú ẹ̀ bẹ́ẹ̀ má sọ pé lọ́pọ̀ mẹ́sàn-án ìyàrún lẹ́lòmíì ọ̀jẹ̀ tó ní òfin dọlọ́kọ̀ rú ọkọ̀ bẹ́ẹ̀ láyé ìjọ sọ ni pé ó ti yá kódà yóò ní wọ́n bọ́n tó fi méjì kún ẹ dákun ẹ bọ́n fi méjì kún ṣe bóun ọ̀sà lò òun ó sì lò èèyàn ní bára wa rẹ́ ju gbogbo bá a ṣe ń ṣe náà lọ èèyàn ní sọ̀rọ̀ àlàáfíà ju gbogbo bá a ti ń sọ yìí náà lọ èèyàn ò ní sọ̀rọ̀ kótù kọ́bà ìdírẹ̀bẹ̀ ju gbogbo bá a ṣe ń sọ yìí náà lọ. ọ̀rọ̀ nǹkan ti sọ ọ̀pọ̀lọpọ̀ gan ẹlòmíì nǹkan tipátipá ẹlòmíì fi ń sọ kọ̀wé ẹlòmíì sọ̀rọ̀ lórí mọ́ pé bàbá yanjú eléńgbò látún yanjú mi ńgbò lèyàn tún yanjú mi sẹ́ẹ̀kan lèyàn máa ń jà láyé ni èwo làjà díjú bẹ́ẹ̀ bá ń rí jẹ nídìí ìbàjẹ́ ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ràn tèmi lórí ìrìn àjò kíta lọ́n kọ́ lọ rí bẹ̀ wọ́n ṣùgbọ́n lọ́nà tí ó fi bẹ̀ wọ́n kó jẹ́ pé kó jẹ́ ojú àpèjọ mọ̀ ń sọ yẹn náà fún lọ́ọ̀yà banks ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ olóbì araṣẹ́ tó gbowó lọ̀ mí sínú o lọ ṣiṣẹ́ yẹn o ẹ ṣètò kí sẹ́mínà yẹn kó wáyé kí kọ́nfẹ́ǹsì yẹn kó wáyé kọ́nfẹ́ǹsì yẹn jẹ́ ó wáyé ẹ jẹ́ kọ́nfẹ́ǹsì yẹn jẹ́ kó wáyé káwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n jókòó ìyẹn tiẹ̀ tó kó apọ̀ láti tó bá wa sọ̀rọ̀ fẹ́ láti tó pàkíyèsí ara wa nínú kọ́nfẹ́ǹsì yẹn àwọn ìjọba tó yá bá wí àbá wí àwa là ń bára wa wí sáwọ̀ wà gbọ́n ni ọgbọ́n wa tá a gbọ́n tí ọ̀dà sọ̀rọ̀ ọgbọ́n wa tá a gbọ́n tí ọ̀dà Àbújá ọgbọ́n wa tá a gbọ́n tó jẹ́ pé gbogbo ẹ̀ pátá iná ìlà rí ibi tá a sọ gbogbo ẹ̀dá yìí ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run k'Olódùmarè kó ràn wá lọ́wọ́ orúkọ mi ò yí padà Evangelist Adéifá ìwà lẹ́sìn ire ẹ ṣé.